bèrè mi lọ́wọ́ aya mi ló ń dín gàràyà, ọmọ mi ló wa kẹ̀kẹ́ lọ lórí kú. A ti bẹ̀rẹ̀, ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yín ẹ̀yin èèyàn wa. Ìròyìn Yorùbá rèé tó dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ ẹlẹ́rọ àmìtìtì ìyẹn ti YNN. Ṣẹ́gun Prime lóníròyìn yín. Ká tó bẹ̀rẹ̀ náà, àkọ́kọ́ fẹ́ kí yín ẹ kú àlàjá ọdún, ẹ kú ọdún tuntun, Happy New Year to you. Bẹ́ẹ̀ni, ọdún 2019 la wà yìí. Ẹ já máa bá ròyìn wa lọ pápápá. Ká tó bẹ̀rẹ̀, àkọ́kọ́ fẹ́ sọ fún yín pé ìkìlọ̀ pàtàkì rèé fún ọdún 2019 yìí. Ẹ̀yin tó ṣe wípé oríṣiríṣi ijó lẹ̀ ń jó ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọjọ́ tẹ jó ní 2018 ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́hún ẹ má jẹ́ àjò ní 2019 o. Àwọn ọjọ́ tó ṣe wípé àwọn èèyàn lè bá yín jó, ẹ̀yin nìkan lẹ máa ń dájọ́ ìjó yìí. Ẹ máa jó bí ẹni kó wárápá, ẹ pè kan ní ṣàkúṣàkú, ẹ máa ṣe ṣàkúṣàkú, ijó òun gan rí ṣàkàṣàkà. Kí ló dé? Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní ijó tó ṣe ń jó. Àwọn kan tó ṣe ijó kan wọ́n pè ní zanku, wọ́n ní gbé bọ́dì ẹ. Mi ì fẹ́ gbé bọ́dì mi, ẹ jọ̀ọ́ owó ni mo fẹ́ gbé ní 2019. Kí ló kàn ìṣẹ́yìn lẹ́ni bọ́dì ni? Mi ò gbé bọ́dì ẹ o, mo fẹ́ gbé owó. Ẹ ṣàánú wa, ẹ fún wa láwọn ijó jẹ̀lẹ́ńkẹ́, ijó olówó, ijó tí Dangote lè jó sí, ijó tí Fẹ́mi Ọ̀tọ́dọ́lá lè jó sí, tó yẹ pé bẹ́ẹ̀ bá ṣe ń jójó òun wọn máa náwó fún wa ni. Ẹ ṣàánú wa ní ọdún 2019 o, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ á máa bá ròyìn wa lọ. Ọdún 2019 tí a wà yìí jẹ́ ọdún tó ṣe pàtàkì ní orílẹ̀-èdè Nàìjíríà o, látàrí wípé ọdún yìí gangan là ó yan olórí orílẹ̀-èdè ọ̀hún. A kò tiẹ̀ mọ ẹni tá a fẹ́ dìbò fún gan báyìí. Bó ṣe ẹgbẹ́ onígbàálẹ̀ ni ìyẹn tí a mọ̀ sí APC àbí ẹgbẹ́ alábùradà tí a mọ̀ sí PDP kò yé wa o. Bó sì ṣe àwọn ẹgbẹ́ tuntun tó ẹ̀ṣẹ̀ ń jáde káàkiri ni ó ti wá tojú sí wa báyìí. A wò wípé bàbá dìbò fún Àtíkù, bàbá dìbò fún ẹni tó wà ń bẹ̀ gangan sí yìí, ìyẹn ọ̀gbẹ́ni Buhari. Wọ́n ti bú wa tẹ́lẹ̀, wọ́n máa tún bú wa ni. Ẹ rántí pé ní ọdún tó kọjá ló sọ pé àwọn ọ̀dọ́ wa wọ́n yọ̀lẹ, ọ̀lẹ afàjò, ọ̀lẹ alápá ake, ọ̀lẹ alápá stainless tí a mọ̀ sí lazy youth. Wọ́n ti bú wa rí o, wọ́n sì máa bú wa lẹ́ẹ̀kan sí. Kò wá yé wa bó ṣe èyí tí wọ́n pè ní Ṣòwòrẹ́ ní ká dìbò fún ni. Àmọ́ bóyá máa fi gbogbo owó wa ṣòwò tán àbí ọ̀gbẹ́ni dúró jalè. Ẹ má bínú, ọ̀gbẹ́ni dúró tolè. Rárá o, orúkọ wọn kọ́ nìyẹn o, ọ̀gbẹ́ni Fẹlá Dúrótoyè. Ẹ má bínú, kò yé mi náà ni mo ṣe ní kí mi mọ orúkọ yẹn dáadáa. Bó ṣe ọ̀gbẹ́ni Fẹlá Dúrótoyè ni a ò tiẹ̀ mọ ẹni tá ó dìbò fún, ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa bó bá ṣe ń súnmọ́lé a máa mọ wá sétí ìgbọ́yín, ẹ̀yin ẹ máa bá wa ká lọ. Ẹ jẹ́ sáré fi ẹsẹ̀ kan dé orílẹ̀-èdè Amẹ́ríkà o, níbi tí ọ̀gágun làgàtà, bẹ́ẹ̀ ni ọ̀gágun làgàtà olórí orílẹ̀-èdè ọ̀hún ọ̀gbẹ́ni Donald Trump tí gbogbo ayé mọ̀ sí Donald Trump, asọ̀rọ̀ sọ́bọ́tò, ẹnu dùn rò fọ́, ọlọ́wọ́ Twitter finger, ó ti fárígá o. Ó ní àfi tóun bá rí bílíọ̀nù $5, ìyẹn ni $5 billion, ó lóun fẹ́ kó ògiri àlàpà tó máa wó lù wọ́n pa o. Ó ní kàkà bẹ́ẹ̀ òun máa ṣe kí ni? Gbogbo ìjọba ò tiẹ̀ ní ṣiṣẹ́ mọ́. Fẹ̀kọ̀tẹ́lẹ̀ báyìí fún bí ọ̀sẹ̀ méjì ni wọ́n ti sán àgádágodo mọ́ gbogbo ilé ìjọba o. Wọ́n ní wọ́n pè ní government shutdown. Bẹ́ẹ̀ ni nǹkan kan ò tiẹ̀ ṣẹlẹ̀ mọ́, pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ́mbásì wọn tó wà lọ́hùn. Wọ́n ní wọ́n ṣe nǹkan kan, àwọn èèyàn rí físà gbà látàrí wípé wọ́n ní ìjọba ó ṣe kí ni, wọ́n tì wọ́n pa. Ọ̀gbẹ́ni Donald ní àfi tóun bá rí bílíọ̀nù $5 yìí o, àìjẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó máa ṣẹlẹ̀ o. Ẹ rí pé gbogbo ẹ̀ ti wá di yọ̀pọ̀ yọ̀rin báyìí o, táwọn olóyìnbó ń pè ní yam pepper scatter, ìyẹn ló ń pè ní iṣu ata yan. Ẹ fi orílẹ̀-èdè Amẹ́ríkà sí inú àdúrà yín o. Bó bá ṣe ń jẹ́ àwa máa jẹ́ kẹ́ gbọ́, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ àwa ṣì wà ń bí, à ń jẹ̀lẹ́ńkẹ́, à ń gbégbádùn fún láìfọ ara wa. Ṣóyè yín bẹ́ẹ̀ yẹn. Kí n tó máa lọ lọ́jọ́ tòní, a ní ìkéde pàtàkì. Tó bá di ọjọ́ 10 oṣù kejì ọdún tí a wà yìí, ìyẹn ni 10th of February 2019, ìlú Houston ti ṣetán láti gba àlejò. Bẹ́ẹ̀ ni gọ̀ǹgọ̀ á sọ, gbẹ̀gẹ̀dá sì gbiná, pọ́pẹ́ yá ṣèké ni apọ̀mọ́ ní ọjọ́ ọ̀hún. Èmi ọmọ yín Ṣẹ́gun Prime mo ti ṣetán láti ṣe kí ni, láti dẹ́rìn pòṣúnú. Ìyẹn ni wípé mo ti gbé ògbóǹtarìgì eré bàtà kan sílẹ̀ tí a mọ̀ sí comedy show. A pe àkọlé eléyìí ní seriously on serious. Ẹ rí pé mi ò gbádùn. Seriously on serious la pè léyìí. Bẹ́ẹ̀ ni èmi ọmọ yín mo fẹ́ ṣe comedy show. Èmi nìkan kọ́ dẹ̀ mo máa wà ń bẹ̀ o. Mo kó wọn wá láti oríṣiríṣi ibi ni o. Àwọn Nàìjà bó ṣe máa wà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà la láwọn adẹ́rìnpòṣónú ti ìlú Amẹ́ríkà gangan. Àwọn kan máa wà ń bẹ̀. Àwọn ṣinkó bẹ́ẹ̀ ni àwọn kan máa wà ń bẹ̀. Wọ́n máa wá dẹ́rìn pa yín. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ tètè lọ ra tíkẹ́ẹ̀tì yín o ní kọ́mọ́kóbó, nítorí kí ni wọ́n ní ohun tó bá ń fọ́gbọ́n lọ gbọ́gbọ́, ohun ọ̀tá bá ń fọ́gbà lọ gbàgbà. Wọ́n ní kòṣẹ́kòṣẹ́ báyìí ní tìlákọ̀ṣẹ́. Ọ̀nà olódé fáfọ́rùn mi là. Olótùú kílẹ̀ ní mò ń ṣe. Òwe Yorùbá ni èmi mo pọ̀ ọ̀fọ̀ kẹ̀ láíláí kò sọ́fọ̀. Ẹ má bínú, nǹkan tá ṣà ń sọ náà ni wípé ẹ tètè lọ ra tíkẹ́ẹ̀tì yín ní kíákíá, ní kọ́mọ́kóbó, ní wàrà ṣẹṣà. Ẹ pàdé mi tó bá di kíni ọjọ́ 10th of February 2019, ọjọ́ 10 oṣù kejì ọdún 2019 tá a wà yìí. Ẹ wá mọ̀ pé kàkí àti lẹ́dà ọmọ ìyá kọ́ ni wọ́n. Ẹ ṣé ẹ̀yin tẹ́ ń wò wá, ojú yín ò ní fọ́ o. Ẹnu tẹ̀sí fi ń rẹ́rìn sí ìròyìn kàyéfì yìí, ẹnu òun ò ní fàya.
èmi ọmọ yín náà ní Ṣẹ́gun Prime, ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀, ó dàbọ̀.